I'm saying it to your tent, O Israel. Unfollow me. But on this particular issue, except don't bash a right thing. Except anything you eulogize one. Te ba sorrow lórí àwọn ọmọ yẹn, lórí àwọn màmá wọn. Tí BBC bá lọ wá àwọn màmá wọn kan tó lọ interview wọn, tó gbé wọn síta because nísìn ẹ ti pa wọ́n lẹ́nu mọ́. Ẹ ti intimidate àwọn parents yẹn, ẹ jẹ́ kó sọ̀rọ̀. Tó bá fẹ́ sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ́ ń ṣe kò lè jẹ́ káwọn parents yẹn sọ̀rọ̀. Tọ́ ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o, ọ̀rọ̀ ti bẹ́yìn yọ báyìí. Yínká TNT ó tuntun sọ̀rọ̀, ó tuntun sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí tí a fẹ́ kí ẹ̀yin náà wò. Ẹ gbìyànjú láti wò ó láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé arábìnrin yìí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí. A sì máa fún yín ní àǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́, ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ó ti yá o. Ó máa need therapy. Ó máa ní láti sí therapist kíkíní yẹn tó lè kúrò lára ẹ̀ ní Oríyọmí tèmi mọ̀. Èyí tẹ́ ń ṣe yìí wàláhì kò rọ̀ yín. Tó bá jẹ́ pé Oríyọmí bọ́ síta, ó wá rí wípé àwọn ọmọ yẹn lè ń canvas fúnjọba fún pé ẹ help wọn. Poverty ló fà á, ló fi gbáko oníkúkú. Wàláhì ó máa applaud yín ni. Ó máa applaud yín ni. He will be disappointed in a lot of you. Toma tí Oríyọmí máa dé tí ò rí any show one go stage ẹ bó tiẹ̀ jẹ́ àdúrà kí ẹnìkan tí ẹ sọ̀rọ̀ lórí àwọn ọmọ yẹn, kí wọ́n pè wọlé kí wọ́n stage show lórí àwọn ọmọ yẹn, ipe wọn ò tiẹ̀ tí find ọ̀rọ̀ látẹnu àwọn bàbá àwọn ọmọ yẹn. Láìla èmi ò sọ̀rọ̀ àpótí ẹ̀rí ń bí, kò sí tó kàn mí pẹ̀lú àpótí ẹ̀rí, èmi ò wà bias kàn mí pẹ̀lú yẹn. Ẹ ṣe yẹn, ẹ wá ń sunkún káàkiri, ẹ ń attack mi. Èmi ò ràn yín. Èmi ò ràn yín. Ẹgbẹgbẹ̀rún yóò lè stop me. Kò lè ní kí n má sọ̀rọ̀. And I'm telling you, if you know you are not okay with what I'm saying, you are not comfortable, exit, unfollow me. Gbogbo ẹnu mo fi sọ, unfollow me. Stop telling me I used to be your fan, I like you, but this one, please, because before you go to land gan, èmi gan ma ti block ẹ. Kó tó land, èmi gan ma ti block ẹ pé mi ò fẹ́ fan tí ò ní ọpọlọ, tí ò lè ronú àròjinlẹ̀. Mi ò fẹ́ fan tó wà selfish. Mi ò fẹ́ fan tó jẹ́ one way traffic. Mi ò fẹ́ fan tí ò lè think outside the box. Mi ò fẹ́ fan tí ò lè show empathy. Ẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n mi tẹ́lẹ̀ tó bá fẹ́ stop being my friend, stop being this issue. If you want to stop being my sister to your 10th old Israel, I don't care. What all I'm asking for, they should keep talk about those children that died. Talk about those children that were affected. BBC, you have not gone to see the parents of those children. Ṣé the family TV ni? Or news tó bá pay ẹ̀yin náà tí ayé bá fall into, lẹ́yìn náà máa fall into. Ṣé tí wà bias ni? Àwọn gbogbo ẹ̀yin TVC station, gbogbo ẹ̀yin Uncle Ruben Abati, kí ló ṣẹlẹ̀? 45 ló kú now. They are not goats. No one is talking about it. Gbogbo yín lẹ ń wá sá abroad now. Gbogbo yín dẹ̀ lẹ mọ̀ bó ṣe máa stand wọn lábroad tí nǹkan báyìí bá ṣẹlẹ̀. Hello? Hello, ẹ kú ọjọ́ ìní o. Yes, sir. Ẹ káàsán, ẹ kú ọ̀lẹ́. Yes, sir. Peter ló ń pè láti ìlú Nàìjíríà, láti Nàìjíríà. Okay. Ẹ pẹ̀lẹ́. Ẹ lè bá mi wá sugar mummy kan. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ọ̀rọ̀ yìí mo fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ sí. Ẹ̀ka fi nọ́mbà mi síbẹ̀. Fi nọ́mbà mi síbẹ̀. So, tó bá ti jẹ́ pé family TV ni, fine. But tó bá jẹ́ ìlú yìí, ọ̀pọ̀lọpọ̀ yín ológun náà kan. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ pé ẹ farúgbó ara bímọ. Torí pé ẹ wà lábroad ẹ ń jẹun, ẹ ń jí bó ṣe wù yín. Ẹ̀yin náà ń sọ fún mi wípé àṣùkíní kan ìka yín ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Gbogbo yín sọ̀rọ̀ nísìnyí torí pé kò kàn yín ẹnìkan ló mọ̀. Bẹ́ẹ̀ mo mọ̀ wípé níbi tí Oríyọmí wà, in tó máa bà nínú jẹ́ jù láyé, ó ní àwọn ọmọ yẹn tó kú. Tí government gan bá sọ pé Oríyọmí a fẹ́ fi ẹ́ pamọ́ kí àwọn ọmọ yẹn lè survive, wàláhì ó máa jọ̀wọ́ ara ẹ̀ ni. Ó máa jọ̀wọ́ ara ẹ̀ ni. In tó máa fún ní emotional torture, mental torture níbi tó wà, ó ní wípé wọ́n máa kà mọ́ àwọn, wọ́n máa kà pé ó wà lára àwọn tó organize nǹkan táwọn ọmọ fi kú.
in tó dẹ̀ lè relieve ní pé kó dé kó rí bí ẹ̀yin èèyàn ṣe empathize pẹ̀lú àwọn ọmọ kó rí nǹkan tẹ́ ṣe lórí àwọn ọmọ yẹn not the way you guys are going about it. Hello, ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́ sir. Ẹ kúṣẹ́. Yes sir. Dípò lórúkọ mi láti Ìbàdàn. Okay sir. Mo wo gbogbo kọ́mẹ́ǹtì táwọn ìka yàn. Àwọn tí ò tó jẹ́ pé ìka ni wọ́n. I don't care. Àwọn gbàdúrà kí gbogbo nǹkan yẹn kó ṣẹlẹ̀ sí ọmọ títí wọn ni. I don't care. Those people should be tried for criminal conspiracy and conduct likely to cause the breach of the peace. What about táwọn èèyàn bá lọ attack radio station ORIYOMI? Exactly. You don't think about that. Kókó bá lọ attack radio station. Think about it. Àwọn ìka. Ṣáwọn lè gbà kí ó ṣẹlẹ̀ sọ́mọ. Think about it. Pé bó ṣe mú pamọ́ yẹn for his own sanity ni. Ronú pé for his sanity ni. Ronú pé for his safety ni. Ronú pé òun gangan tó bá fi sílẹ̀ fúnra rẹ̀ nìkan. Máa rò pé ó wà okay ni kò wà okay. Olórí burúkú ẹ̀dá ni ọmọ 35 máa kú nínú nǹkan tó bá wọn lọ́wọ́ sí pẹ̀lú bó àwọn èèyàn ṣe bó ṣe ń ṣe sọ́mọdé tó dẹ̀ máa wà okay. Tẹ̀ máa fi ẹ̀rọ pé orí yẹn máa ta ẹ̀rọ pé máa rò mí ó máa rí mi àsọtẹ́ ẹ ti ya ní ìfẹ́ sọ pé ẹ ti ya wèrè. A ní ẹ̀ lọ́pọlọ èmi ò ní dákẹ́. If you want to unfollow me, please, I'm saying it to your 10th O Israel, unfollow me. But on this particular issue, except tí wọ́n bá ṣe right thing, except tí ẹ̀yin tẹ́ ẹ̀yin eulogize wọn, tẹ́ bá sọ̀rọ̀ lórí àwọn ọmọ yẹn, lórí àwọn màmá wọn, tí BBC bá lọ wá àwọn màmá wọn kan tó lọ interview wọn, tó gbé wọn síta because nísìnyí ẹ ti pa wọ́n lẹ́nu mọ́. Ẹ ti intimidate àwọn parents yẹn, ẹ jẹ́ kó sọ̀rọ̀. Tó bá fẹ́ sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ́ ń ṣe kò lè jẹ́ káwọn parents yẹn sọ̀rọ̀. Hello, madam. Hello, sir. Mo ń gbádùn yín. I'm calling from Lagos. Yeah, yes, sir. Nigeria. Yes, sir. Yes, just a follow-up. Yeah, we are with you. You are doing a great job. And from my own end, I'm trying to reach out to UNICEF. You know, this is a child's right. And these children's rights must be protected. So, madam, we are with you. You are doing a great job. And God will bless you. Thank you. Èmi gan tẹ́ bá ṣe right thing. Èmi gan máa reach out to international communities. Bet it with me. Tẹ́ bá ṣe right thing. Èmi gan máa reach out to them. If you don't start talking about those children and their parents, èmi gan máa reach out to them. Tẹ́ bá feel wípé ẹ lè sọ̀rọ̀, èmi ò ní bá yín sọ̀rọ̀, mi ní bá yín mesmerize lórí social media kí n má bá yín bú èbú. I will continue to talk, I will continue to hammer on what I believe in, and I will continue to speak about those children and their parents. And if you continue like this, ó máa bẹ́yìn yọ, mo sọ fún yín. Ó máa bá ẹ̀yìn yọ. Mi ò ní kankan, ẹni tí kíní gan ṣẹlẹ̀ sí, wàláhì kò lè ronú bẹ́ ṣe ronú. Inú ẹ máa dùn tó bá rí pé àwọn èèyàn tí wọ́n empathize pẹ̀lú àwọn òbí ọmọ yẹn. Àwọn èèyàn tí ẹ sọ̀rọ̀ nípa wọn, àwọn èèyàn ṣàdúrà fún wọn, àwọn èèyàn ní kó lọ ṣàforíjì, àwọn èèyàn sọ̀rọ̀, bọ́ ẹ ṣe bẹ́ẹ̀. Àwọn tó tún wá volunteer láti sọ̀rọ̀ nípa wọn, ẹ fẹ́ pa wọ́n lẹ́nu mọ́. Ìkà nìyí o. Ẹ fẹ́ pa wọ́n lẹ́nu mọ́ káwọn ọmọ yẹn kọ̀ kúkú gífà. Ẹ fẹ́ pa wọ́n lẹ́nu mọ́ kí àwọn ọmọ tí ìyá ti torí jìyà pé àwọn ló máa fún wọn lóúnjẹ ọjọ́ ọ̀la tí wọ́n ti kú. Ẹ fẹ́ pa wọ́n lẹ́nu mọ́ kéèyàn kọ́kọ́ má sọ̀rọ̀ lórí wọn. Hello. Contribute sí program. Mo ń gbọ́. Mo ń gbọ́ yín. Ẹ pa Facebook yín. Mo ń gbọ́ yín. Okay. Now, nǹkan tí ẹ sọ kò yé yín sí mi mọ̀ pé bí Nigerians máa ń ronú lélẹ̀. Nǹkan tẹ́ ẹ sọ kò ṣe pé ẹ sọ nǹkan burúkú. Justice. Where is the aspect of justice in àná? Mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn nǹkan tẹ́ ẹ sọ yìí. Ẹ sọ pé ṣé káwọn èèyàn 35 kú kakọ̀. Kọ́kọ́ dákẹ́. Ẹ wá ń búyàn. Ẹ̀yin tẹ́ ń búyàn dà báwo lẹ ṣe rí? Hello ma. Mo ń gbọ́ yín jàre. 35 kókó kadema wò bẹ́ẹ̀ ká ní kọ́kọ́ gloss over it because I don't know what they are saying. What they are saying is pé okay, let the judicial process, let them pass through the judicial process.
àbí kọ́kọ́ nǹkan táwọn ń sọ ń sì ní pé ẹ̀kọ́ ni ẹ̀ ọ́ ti mistake ní orí náà ṣe. Ẹ̀kọ́ ní kí n dákẹ́ kí n má sọ̀rọ̀. Is that what they are saying? Ẹ̀ ń pe àwọn tí wọ́n sọ pé wọ́n fẹ̀sùn kàn. Ẹ̀ ń credit wọn, ẹ̀ ń pè wọ́n, ẹ̀ ń eulogize wọn, ẹ̀ ń kọ́ ìlú jọ. Àwọn ọmọ tó kú, few people tó fẹ́ sọ̀rọ̀. Ẹ̀ dẹ̀ ń sọ wípé kó má sọ̀rọ̀. Ẹ̀ dẹ̀ sọ ẹ̀ ń sọ̀rọ̀, ẹ fẹ́ máa law over them. You cannot do that to me. I know the right channel, the right. Press it, you can press them. You against them. I understand. It's about justice. Press your buttons and let me press my buttons. But let there be justice. I don't know how people think. It shows the level of even your Tajia as a country, as a people. It just shows that, you understand? Taba liking you. I'm not liking you. Can look more. To my church, to my mosque. We just love those people without. This person go ni behave báyìí. Tó bá jẹ́ ni kíní kade ni wà ńta. A ti rí tó máa ti lọ commiserate pẹ̀lú àwọn family yẹn. A ti lọ síbẹ̀. A ti lọ kí wọn. A ti ṣe nǹkan kan. A ti péjọ, a ti kọ́ lọ níjọba pé kí lẹ máa ṣe fún wọn.